Hello everyone, welcome to Toyeen Talks. Hey, to all our beautiful subscribers, we say thank you so much for staying with us. And if you're here, you are new here, we are happy you find us. Please don't forget to like, subscribe, and hit the notification bell so you will be notified for more upcoming videos. In the comment section, please no derogatory comments. Thank you all for watching. Till I will see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. téèyàn 1 million bá ra stika yẹn iṣẹ́ ẹmọ tó ti wọlé yẹn èlò ní Peter fẹ́ bá ṣe wọn ṣe tó bá ti jọyọ sọ́ọ́lì gbogbo church tó wà ní worldwide ẹ máa ti rí ojú ọ̀nà tí wọ́n máa fún envelope tí a máa fi ṣe offering wọ́n á ta anointed oil bí akínà pé so many things no matter bíbélì ní ọwọ́ ẹni tí ò ní láti máa gbàfẹ́ ní tó ní. ẹni tó bá ti lè pray nínú kọ̀rọ̀ yàrá ẹ̀ èyí tó sọ̀rọ̀ àwọn di church goer èyí tó jọ máa rí náà nìyẹn. Bẹ́ẹ̀ni. My daddy said. ọ̀pọ̀lọpọ̀ obìnrin wọn lọ́sọ̀ kan mọ́ lẹ́nu mo tí pásọ̀ bá ti sọ is the final. Ṣé ẹ bá mọ iye ilé tó ti dàrú láwọn pípù yìí iye homes wọn ti break tán bá ti lè rí i pé ọkọ eléyìí ò fẹ́ kó wá ṣọ́ọ̀ṣì mọ́ báyìí wọ́n máa padà sọ fún pọ́kọ ẹ̀ ló ń ṣe ni. ọlọ́wọ́ ṣàánú wa ibi tó fi religion tó bá dé pé wà ní Christendom ló wà ní wọ́n ní ọ̀rẹ́ kan back in Nigeria publisher Christian newspaper kan ni ọjọ́ sọ fún pé ó ní bàbá ó ní gbogbo ọ̀tá ń pè ní justice yìí ó ní tẹ́ bá bá wọn dénú kọ̀rọ̀ ara wọn in fact wọn ò tọ́ lẹ́ni téèyàn máa pébi pé kí wọ́n pàdé ọlọ́ọ̀bá kí wọ́n máa sọ kópa wọn ni because ó máa ń lọ sínú ilé wọn láti lọ interview wọn ó ní wọn ò tọ́ lẹ́ni tó yẹ kí wọ́n máa pè ní men of God ó ní in fact pé òun gan tó máa interview wọn ó wọn lòun tá sí kì í ṣe pé iṣẹ́ ìyanu tó ń ṣe ló wọ́n interested at ó mọ̀ pé tó bá ti publish wọn báyìí òun mọ̀ tó bá lórí on every publication òun mọ̀ tó bá wọlé fóun. ṣe rí ọlọ́run ni kó bá wa gbọ́n àwọn èèyàn wa o èmi ò mọ ibi tá a fẹ́ bí tá a lè sọ̀rọ̀ àwọn èèyàn dé ṣẹ́tẹ̀ rí ọ̀rọ̀ àwọn èèyàn wa ti jẹ́ ká fi sẹ́gbẹ̀ẹ́ kan èmi ò nǹkan tí màá yìí fi rẹ̀ pè ní kò kàn yé mi ò mọ tó jẹ́ tó bá jẹ́ pòun gangan ni president CAC mi rò pé yẹ kógun yẹn tó báyìí tó bá jẹ́ pòun gangan ni president CAC mi rò pé yẹ kó tó báyìí because how could well-known pastor jàre táwọn èèyàn tó lórúkọ àwọn èèyàn dẹ̀ jáde wọ́n ń challenge social media wọ́n béèrè pé bo níyàwó wọ́n béèrè pé bo lówó ṣọ́ọ̀ṣì wà wọ́n béèrè pé ìyàwó àtọmọ ńkọ́ iná béèrè fún nìyẹn very simple question. ó wá lọ gbé bíṣọ 10 years jáde ìgbéyàwó òun lélẹ̀ yìí. ẹjọ kí nìyẹn. nobody could tell you about the woman. ok o wọ́n wà níbí o mi ò fẹ́ mọ́ ni o mi ò fẹ́ mọ́ o mo ti divorce yẹ o very simple kò lè tó bẹ́ẹ̀ yẹn àwọn èèyàn àròjọ wọn adákẹ́ náà ni pé ok o ti move on o ti fẹ́ lòmí o ẹjọ́ torí pé gbogbo wọn tẹ̀ wò ní pastors yẹn gbogbo àwọn ìyàwó wọn tán ti bà ayé wọn jẹ́ àwọn ìyàwó tán pọ̀ ti lò pàtàkì wọn àtọ́ ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ dìde yẹn tán má ti lè mú kéèyàn tán báyìí wọn ò fẹ́ àwọn ìyàwó yẹn mọ́ wọn máa abandon wọn ni bẹ́ẹ̀ ni mo ní similar case tó wà ní Ìbàdàn báwọn tí mò ń sọ yìí sì ó ti ní ṣọ́ọ̀ṣì lẹ́kọ̀ọ́ ní ṣọ́ọ̀ṣì káàkiri àǹtí yẹn ìgbà tó fẹ́ àǹtí yẹn nọ́ọ̀sì làǹtí yẹn ó fẹ́ àǹtí yìí nígbà tó máa ṣe ìyàwó àwa ìmọ̀gbà yẹn àǹtí yẹn ló ń ṣiṣẹ́ pásọ̀ yóò ṣiṣẹ́ ń gbà yẹn àǹtí yẹn ṣe nọ́ọ̀sì àǹtí yẹn dúdú gan báyẹn pásọ̀ yẹn ó jẹ́ èèyàn kan tó mọ́ra nígbà tó máa di bóyá bí akin tó ṣèmí sí kúrò Naija jẹ́ kí n wo yí àmì sí kúrò Naija so bóyá bí 2016 or 15 bí pásọ̀ yìí ṣe kó kúrò nílé ó dẹ̀ kò lọ́n ló fẹ́ fẹ́ àǹtí kan ní Canada bí ó ti wá fẹ́ nìyẹn Canada ń sìn I don't know this is a man sọ pé ó ní CAC ni òun àti woman náà jọ kọ́ gbogbo ṣọ́ọ̀ṣì tí wọ́n kọ́kọ́ owó
àǹtí yẹn nọ́ọ̀sì ni àǹtí yẹn ló ń ṣiṣẹ́ gidi nígbà tó máa yá sí ó ní àǹtí yẹn ó ní Ọlọ́run sọ pé kì í ṣe ìyàwó òun lẹ́yìn ìgbà tó bí gbogbo ọmọ fún un ẹ jọ tẹ́ bá sọ pé ìyàwó yẹn mú àyẹn ò kì í ṣe ìyàwó yín mọ́ ó yẹ káwọn ọmọ yẹn náà jọ ọmọ yín mọ́ so ó fẹ́ gbọ́mọ. èmi ò pé àdó kì í gbà ní church o but any church tẹ́rọ bá ti pọ̀ ń bẹ̀ jù máa ń distance ara mi ni bẹ́ẹ̀ náà the safety ilé oúnjẹ náà ni ó lágbára o tí bá ilé oúnjẹ tó ti ń queue tí wọ́n ń já sàgbọ́ èmi mọ́kọ́dé kí á mú ti yí padà eléyìí they respond to it gbogbo ibi tẹ́rọ bá ti ń pọ̀ jù èèyàn gbọ́dọ̀ máa fura síbẹ̀. ìyẹn lágbára. tí ó nìkan lọ́mọ lọ́n pè ní ọ́n nìkan lọ́mọ lọ́n pè náà irú àwọ̀rò wo náà ṣe síbẹ̀. I don't know. ó dìgbà gbogbo tábàṣílà ká ìwà. a bá ṣí o níbi tá a bá fi pamọ́ sí o because eléyìí ó sì ń kọjá nǹkan míì and ẹ má jẹ́ kí n tàn yín ṣe rí ìtàwọn pípù yìí ibi tó ń bá Nàìjíríà lọ ó lágbára o àfi tó ní kálukú bá dìlíbà rẹ̀ ó ní agbára ìyá ẹ̀mí ọmọ ológo bò ní. wọ́n bá sọ̀rọ̀ àjọ wọ́n bá jẹ́ àjọ tó máa ṣe fún wọn. kí ló dé. because these are the people tẹ́ pé they don't care wọ́n tiẹ̀ wá care mọ́ báyìí wọ́n care mọ́ believe kan lè toy with somebody's life ẹjọ́ odidi ẹ̀mí odidi èèyàn. wọ́n máa compete lára ara wọn. ó ní o. ẹ̀rẹ̀ bí fi ìjọba ọ̀run ti wọlé dé ẹ̀yin lẹ́dẹ̀ pàyà wẹ́ẹ̀tì yìí. àbí nígbà tá a bá fẹ́ wọ́n ti ẹ̀ wàásù ìjọba ọ̀run gan mọ́ báyìí o àwọn gan wọ́n rí ìjọba ọlọ́run mọ́ báyìí o wọ́n rí mọ́ o gbogbo wọn báyìí kò sí nǹkan tó wàásù ìjọba ọlọ́run mọ́ ọ̀tọ̀ ní nǹkan tó kù tán rí báyìí wọ́n rí heaven mọ́ báyìí wọ́n rí heaven. ẹ kákúlù ọjọ́ lọ́wọ́ ẹ̀mú lọ́nà bá ti gbà pé. bẹ́ẹ̀ ni ó ní o ó ní kálukú lọ di òpó gbàgbọ́ ẹ̀ ó tètè lọ dì mú nítorí àwọn eléyìí tó fẹ́ báyé já òun náà ti báyé já yẹn because kò sí èmi ò no méjì gan ti sọ náà pé ṣé tóun bá padà Jésù náà ti sọ gbà yẹn pé tóun bá padà tóun máa bá gbàgbọ́ láyé mọ́ báyìí ẹjọ́ ṣé gbàgbọ́ wà láyé mọ́ báyìí. nígbà covid Àjíkẹ́ yes sir nígbà covid yes sir mo mọ ìyá churches ní Dallas bí attendance bá ti tó ní church yẹn ni wọ́n ṣe envelope okun wọn ọ̀rọ̀ wọn ni wọ́n pé kọ́ wọ́n dẹ̀ state ẹ̀ sára envelope yẹn pé this must not be returned nígbà wọ́n pé the cash must be cash the check must be cash on or before 2 days and must turn back to church. lówó tó fún àwọn congregations wọn àwọn mi ò sọ Nigerian churches o tó jẹ́ àwọn church wọn bí báyìí wọ́n fún wọn ní check ní ká. imagine. à ń gbọ́ yín sà o ó dà ní pé bọ́ba gún àmì bóyá wọ́n wà lórí ikọ̀ so ṣe rí ẹ̀yin èèyàn nǹkan tẹ́mi kàn fẹ́ ká sọ̀rọ̀ akànfẹ́ ká sọ̀rọ̀ ká ṣe rí no èmi rò pé ṣe rí àwọn èèyàn wa náà eléyà ajáre kọ́gbọ́n fáwọn èèyàn wa ká máa tẹ̀lé lówó káàkiri àwọn tó lórúkọ yẹn kẹ́ máa lẹ́yìn lọ fẹ́ wọn òun nìyẹn òun ní torí pé tó bá jẹ́ pé oníkálukú náà ó dúró lẹ́gbẹ̀ẹ́ jẹ́gẹ́dẹ́ títí ẹ̀ tó wò pé bó o bá lówó lọ́wọ́ tó ní àlàáfíà ṣùgbọ́n lómìn owó yẹn ó fẹ́ fọ́ lówó òun tá à ń bá káàkiri òun ni mess up tó ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọmọbìnrin yìí nsìn tó bá jẹ́ pé òun náà lọ fẹ́ ẹgbẹ́ ẹ̀ tọ́jọ́ máa gbégbé sí ayé wọn mi rò kó máa rí báyìí torí pé tó bá yẹ pé ẹni yìí àti ìmọ̀bí tẹ́ni yìí wà o tó bá yẹ pé ẹni tí ó fi ṣoògùn owó náà ni wọ́n ṣe máa fóńtọ̀ ṣoògùn owó náà nìyẹn
do àti mọ̀ bóògùn owó náà fi ṣe bóògùn ayé náà lè fi ṣe báyìí sìn kò tí sí kankan tá a ti mọ̀ ń bẹ̀ àti mọ̀ kò tí ì yé wa ṣùgbọ́n ọlọ́run mi ṣe mo bá ìyá ẹ̀ mo bá yẹ gbàdúrà ọlọ́run ní tí ì jẹ́ kán ọlọ́run jẹ́ kó sì wà láyé yà. tó bá wà ọmọ jáde lágbára Ọlọ́run. àmì o olórí àdúrà òun nìyẹn àwa abiyamọ náà kíyẹ náà mo dẹ̀ mọ̀ pé kínní kan ló sì ń bá a tán táwọn tó lórúkọ Nàìjíríà bá wọn dá sí ń sìn gbogbo wèrè tó ń ṣe yẹn gbogbo ohun tó ń gbá lórí ẹ̀ tó ń fi pé òun jẹ́ nǹkan kan yẹn mo mọ̀ pé tó máa gbé sáré ń sìn ààrẹ àbalẹ̀ tó ṣe pé rẹ̀ ní pásítọ̀ tó yẹn náà ààrẹ máa balẹ̀ ìkọ́sọ̀ kọ́tẹ́ mi mọ̀ nìyẹn ṣẹ̀dẹ̀ ráwọ̀ obìnrin náà ká má máa ṣèwádìí àwọn tá a bá fẹ́ fẹ́ yàn ṣèwádìí èèyàn kan wà lórí òkè ó lọ fẹ́ pamọ́ síbì kan àìmọyemọye àwọn obìnrin bẹ́ẹ̀ wọ́n ṣe lọ́ fẹ́ lómi pamọ́ síbì kan nìyẹn nígbà tọ́rọ̀ bá délẹ̀ báyìí la máa tó máa gbóríṣiríṣi wọ́n lọ máa fẹ́ yín pamọ́ ẹ̀dá kan lọ́mọ ṣe wá lẹ́nu tí wọ́n ṣe fi hàn kí ni pírọ́blẹ́mù wa ẹ jọ àwọn obìnrin kí ni ìṣòro tá a ní gan tó yẹ kí wọ́n lọ máa fẹ́ yín pamọ́ síbì kan àwa délẹ̀ tán sìn olódélẹ̀ tán sìn báyìí sìn tán da àyè oníyà sádánwò ẹ jọ ó wá di pé òkè owó ti dé nísìn ó gbé ẹ lọ oko France bí France ló wà bó ko inú gbó France ló wà nípa sí ní àmọ́ bóyá bí wà gan bí wọ́n lo fóònù bí wọ́n lo fóònù bẹ́ẹ̀ tí wọ́n máa ń lo fóònù bẹ́ẹ̀ yẹ kóun náà ti rí gbogbo ohun tá à ń sọ ìbáyìí kóun náà ti mọ̀ lọ́rùn kó ti bọ́ta ó gbúdọ̀ ti rí kó ti bọ́ta kó mọ̀ pé nǹkan ti ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ ẹni yóò dẹ̀ máa ṣe nǹkan yìí ó tún ṣe with confidence ni ó tún sì ń wàásù ní ṣọ́ọ̀ṣì ó sì ń wàásù ṣó lè jóun lẹ́nìkan gbé pamọ́ káwọn ẹbí tiẹ̀ mọ́ rí mọ́ kọ́ má ti máa wà odidi ẹ̀mí ẹlẹ́mìí so ẹ ti mọ̀ pé àwọn eléyìí ẹni yẹn ó lè waste èèyàn dànù ẹ rí pé kò ká lára kò tiẹ̀ jẹ́ nǹkan kan kò jọ́ lójú kò gbogbo táwọn èèyàn sọ yóò tiẹ̀ wọnú etí ẹ̀ wọn rí bí anything mọ́ àwọn tá à ń tẹ̀lé káàkiri nìyẹn tójú bá po fírí ṣe irú ẹni bẹ́ẹ̀ tójú bá po fírí kí lẹni yóò lè fẹ́ lòmí ìṣẹ́ tí ò kí ń ṣe ọmọ ẹ̀ kí ni ò lè fi ṣe ìyàwó tó bá sùn tó bímọ 3 fún ẹ just like that wọ́n dẹ̀ wá ń wá ìyá ẹ̀ wá pariwo owó tí ẹ̀ wo tarúgbó owó tí ewu orí wá ní ìyẹn ò kàn wọn àwọn náà lẹ́nu wọn tán jẹ níyà ẹjọ ṣé responsible person kan nìyẹn ṣọmọlúàbí nìyẹn ó ní kó kàn wọn ó ní kán má dá wọn lóhùn kan jẹ́ kán máa jẹnu wọn yá ó ní wọn gbọ́dọ̀ fẹ́ nìkankan lésì can you imagine is that a responsible man to call a man of God ṣerú àwọn tẹ́ ń pè lẹ́yìn ọlọ́run nìyẹn ṣéyìn ọlọ́run nìyẹn àbẹ́yẹ èṣù ṣéyìn ọlọ́run nìyẹn báwo èèyàn wá mi mú tán kó bí tọ́kọ́ pọlọ wá sí mi ò mọ̀ mi tọ́kọ́ pọlọ àwọn èèyàn wá sí èmi ò mọ̀ àwọn ẹlẹ́dẹ̀ ń tẹ̀lé wọn ẹlòmíà lọ sùn sí ṣọ́ọ̀ṣì yẹn ni bí ẹni pòun ló pa Jésù wọ́n lọ máa sùn síbẹ̀ ẹ máa lọ máa sùn tẹ́ máa tẹ̀lé wọn kiri I don't know so kọ́lọ́run lọ́jọ́ èní kó ṣàánú fún wa mi ò mọ ibi tí wọ́n fi mi ò mọ ṣùgbọ́n mi mọ̀ pé I'm fine o ọpẹ́ olúwa ògúnlékè okay ma ó da ẹkúrin mà ó da ẹ private chat mi mà ọlọ́run bá mi wà pẹ̀lú yín àbọ̀ ọlọ́run adájú lórí yín o gbogbo nàìjà ń kọ́ ń bẹ̀ ṣe everything wà okay o so ẹ jọ torí ọlọ́run gbà wá tá a bá àwọn mi ò ní ká má lọ church ẹ má ṣì mí gbọ́gbà ẹ máa ní àjíkẹ́ ní kẹ́ má lọ church mi ò ní kẹ́ má lọ church ẹ jẹ́ ká fọpọ́ lọ ṣe nǹkan tá a bá ń ṣe mi ò mọ̀ because ibi tí nǹkan dé dúró yìí ó ti ń kọjá be careful ó dẹ̀ ti ń kọjá tọmọlúàbí ẹjọ́ kí ló burúkú wípé òkè wọ́n níyàwó yín o ìyàwó yín dà ọmọ yín dà ẹjọ́ a man of God tó pèrè léèyàn Ọlọ́run tó ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀yin tẹ́ ń gbé kinní káàkiri o ìyàwó mi wọ ọmọ mi wà ìyàwó mi nìyí o ó wá bó tiẹ̀ ṣó wọn o lè bá wọn sọ̀rọ̀ kó pọ̀ wọn sórí kọ́ọ̀lù ẹgbẹ́ àwọn èèyàn sọ pé mo gbé yín pamọ́ àwọn èèyàn sọ pé ẹ̀ sí o very simple thing má lè jẹ́ pé ẹ bá dẹ̀ ti níyàwó mi ni ó dáa mo ti níyàwó mi ẹni tẹ́ ń sọ yẹn mi ò fẹ́ mọ́ o ṣùgbọ́n bímọ fún mi o ó dẹ̀ wà lálàáfíà o ẹ dẹ̀ bá sọ̀rọ̀ kóun náà bá kó báwọn èèyàn sọ̀rọ̀ nígbà tí ìyá bá lóun ò gbóhùn ọmọ òun ṣe é rí pé nǹkan wà ní tó bá lè jẹ́ pé there is anything then hide tí ọkọ ọmọbìnrin yẹn náà ló bá mọ̀
ẹjọ́ mo rọ gbogbo ẹ̀yin tẹ́ bá lórí ọ̀fẹ́ láti bá ọmọbìnrin tẹ́ bá rọ obìnrin yẹn ẹjọ́ ẹni kóun náà sọ̀rọ̀ síta torí ó ṣeéṣe kọ́ ọmọbìnrin yẹn náà máa gbọ́ wa bóyá ẹrù ń bà á bóyá ẹrù pásítọ̀ yẹn ń bà á ẹjọ́ tọmọbìnrin yẹn bá lórí ọ̀fẹ́ àti máa gbọ́ wa kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ sí ẹ màmá ẹ fẹ́ rí ẹ àwọn tó jẹ́ bí ẹ fẹ́ rí ẹ ọmọ Nàìjíríà fẹ́ rí ẹ ibi tó bá wù kán bá gbé ẹ pamọ́ sí ìwọ náà sọ̀rọ̀ sí social media kó gbé jáde kó post ẹ̀ ibi báyìí ni mo wà nǹkan báyìí ló ṣẹlẹ̀ sí mi o kò sí nǹkan tó fẹ́ ṣe fún ẹ tó bá jẹ́ pé nǹkan ló gbalé ibi tó wà fún ẹ yẹn ẹ sọ̀rọ̀ síta àwọn ayá gbèjà yín sista bíjè bò ní ọ̀hún yẹn kó Germany nǹkan àwọn èèyàn gbèjà ẹ sọ̀rọ̀ síta sọ̀rọ̀ sókè kíní la wà yìí wọn ò mẹ́ni kankan lóhùn mọ́ you have your own right on this earth ẹnìyàn kò lè jẹ́ máyé ẹnìyàn kò lè sọ ẹ́ di ẹdun arin lẹ́ni kókó òdè lè pa ẹ́ jayé ẹ sọ̀rọ̀ síta sọ̀rọ̀ sókè la wà yìí ẹ jọ̀ọ́ àìmọye obìnrin dẹ̀ ń pass through àwọn nǹkan báyìí ẹ bá tilẹ̀ fẹ́ràn bàbá olówó yẹn kan máa bá àbádọ́ yín síbi kan máa pa yín tì síbi kan ni wọ́n nítorí pé àwọn ti lẹ́nìkan táwọn fẹ́ kìnnìkan ẹ bímọ fún wọn mi ò mọ̀ bóyá míyàn ṣe máa ń yọ́yàn fẹ́ I just don't know ó dẹ̀ kọ́ mọ̀ lára wa ju ká máa láà ń yọ́yàn fẹ́ káàkiri ṣẹ̀gbọ́n báyìí wọ́n nídìí à in France ẹ dákun ẹ jọ̀ọ́ mi ẹ tẹ́ bá wà ní France ẹ jọ̀ọ́ tẹ́ bá ti gbọ́ ẹ tẹ́ bá wà ní France ẹ jẹ́ ká mọ̀ ẹ jọ̀ọ́ tẹ́ bá wà ní France tẹ́ bá lè bá wa tọ̀nà sí kínní. I can't believe we are not saying they are not in France. What you are a fẹ́ mọ ohun tó ṣẹlẹ̀ náà ni let her come out and identify and say I'm still alive. Nǹkan tá à ń sọ That's what we're saying. A ní kó bọ́ síta kó sọ̀rọ̀ ká gbọ́ ká mọ̀ pé òkè ó wà ní France lóòótọ́ ẹ jẹ́ kó sọ̀rọ̀ síta kí everybody mọ̀ tí màá yẹn ò bá fẹ́ mọ̀ kò sí nǹkan kó má bẹ̀rù anything kò sí nǹkan tó fẹ́ ṣe fún they can do her nothing kó sọ̀rọ̀ tó bá tí ò bá ti bo rẹ̀ pa kóun sọ̀rọ̀ síta kó wá wò ó ọmọ Nàìjíríà ló ní kó sọ̀rọ̀ síta náà má jẹ́ kẹ́nìkan fi ẹ́ kọ́kọ́ jẹ́ máyé náà má jẹ́ kán pa ẹ́ dànù àbí gbogbo ẹni tẹ́ bá wà níbẹ̀ alága MC sísìmí ẹ̀ tí sùn gbogbo ẹni tẹ́ bá wà ní France náà tẹ́ bá mọ ọmọbìnrin ẹ sọ fún kó sọ̀rọ̀ síta sísá rẹ̀ mẹ́rin náà ẹ bọ́ sókè torí pásítọ̀ lẹ́yìn náà kí wá gbẹ́nu sí máìkì o bó lẹ fìyàwó pásítọ̀ alọ́sí ẹ dákun bó lẹ fìyàwó pásítọ̀ alọ́sí o wọ́n ní she filed for asylum ní France ẹ jọ̀ọ́ sísì mi yẹn ṣe lè gòkè ní afẹ́kẹ́ bá wa sọ̀rọ̀ sí káàtì ẹ̀ gbọ́. That is normal kokolo ma visit to France but we want to see her. She should be able to talk now and tell us what's going on with her. ẹ jàre mà. ariwo wà níbi tí wọ́n wà. ókè ó dà. bóyá náà bá láwùjọ tẹlifíṣàn wọn èyí tí wọ́n máa di látọjú wọn. ìyá àwọn ipa tẹlifíṣàn wọn bíi ṣe máa wà nù. kí lẹ̀ ń sọ ń pa pásítọ̀ Alọ́. a níbo ìyàwó rẹ̀ wà. ibi tíyàwó wọn wà náà là ń sọ pé kọ́ wa fẹ́ mọ ibi tíyàwó wọn wà. ṣé ìwọ wọ́n yẹn ṣe yẹ kò sí ìyàwó wọn pẹ̀lú wọn. ìyàwó wọn èwo sẹ́yìn ògbó pé wọ́n wá ìyàwó wọn láti ọjọ́ ìwà. bàbá àti yóò correct. ẹ̀yin ò gbọ́n tó ń lọ. èmi ò correct. wọ́n rí ìyàwó pásítọ̀ Alọ́. ìyá ẹ̀ jáde fámìlì ti jáde wọ́n ní wọ́n rí o. àwọn kan ní France ló wà fún France ló wà. wọ́n dẹ̀ pé pásítọ̀ Alọ́. ó lè jọ́dá àwọn immigration ló wà sìn. èèyàn kan ló sọ pé ó wà ní ó fáìlì fásálọ̀mù. tó bá fáìlì fásálọ̀mù ṣé yóò kí n sọ̀rọ̀ ń bẹ̀. fásálọ̀mù but ó lè wà lọ́dọ̀ àwọn immigration ní detention tó wá lè sọ̀rọ̀. bọ́ọ̀lù ti wà ń bẹ̀ tipẹ́ ó ti wà ní France tipẹ́ kó tó kó ẹ̀ṣẹ̀ lọ France. wọ́n ní Alọ́ máa lọ́ ń wò ń bẹ̀. sọ bẹ́ẹ̀ ló máa lọ́ ń wò.
That's my biological. What was? Why don't you support? This was my latest visit to her. Kọ́lọ̀ wọ́n jẹta. Jẹta ṣe wo? Wọ́n lọ ọmọbìnrin yìí. Ẹ má dá ọmọ ológo lóhùn o. Ẹ má dá ló bẹ̀rẹ̀ àṣetì ẹ̀ tí ó mọ̀ sọnù o. Kò lọ bẹ́ẹ̀ ń jẹta o. Àwọn ọmọ àwọn láìfù woman yẹn ló wà important sáwà. At least I'm telling you gbogbo ìyẹn ò tiẹ̀ kàn yà. Wọ́n ní where is our current picture? Àwọn náà ti Queen Michelle ṣe wà sí ìsinmi àti àwọn náà ti béèrè pé current picture wọn a fẹ́ rí current picture wọn. Yeah, we want to see the current picture. Ẹ̀wọ̀ ẹnìkan máa gba aṣọ yẹn lọ́la mo dẹ̀ fẹ́ bá wọn adjust nǹkankan ń bẹ̀. Ohun kúkúrú ni. Tó yé wa. Ọwọ́ bra wo ni aṣọ ni mò ń rán aṣọ rèé torí ẹ̀bẹ̀ rẹ kinní náà pátá ni. Àmọ́ bóyá ẹ̀gbọ́n ọmọdé àbápá búrà ló já. Àpá búrà yín ò là ń aṣọ ni machine gan mo fẹ́ lo machine yìí ò kọ ẹ̀ wò kò aṣọ yẹn tìkì ni machine yẹn machine wọn tàbí máa adjust aṣọ nìyí aṣọ yẹn ó wá ní stone ó ní stone bọ̀ kò wá lọ kò lọ lórí ẹ̀ ó ní stone wà lára ẹ̀ kò wá lọ ní òjò kó lọ. So ẹni tó ló wà bó ni Queen Michelle ẹ̀ka lẹ́jà rè àti kan fún wa ní gist lẹ́ẹ̀kan yẹn níbẹ̀ yẹn ní ìdẹ̀ tó rí wọn mọ́ báyìí ó ní òkè wọ́n ló ṣe azalom tí èèyàn bá ṣe azalom náà kò ní kéèyàn máa sọ̀rọ̀ kò dẹ̀ ní kán máa gbúrò èèyàn àbẹ̀wò wa ní ológun kò ní bá gbogbo àwọn ní ìwé náà ní tó ọdún sí ìyẹn ò ní ìmọ̀ wọ́n ṣàzálọ́mù níbi tá a wà yìí náà yẹn ò ní kán fi yàn pamọ́. Your family are asking for you wọ́n fẹ́ rí ẹ. Yes na yes. You can come to a program like this mo wà ń bí o àlàáfíà. Mọ tó ṣẹlẹ̀ ni pé torí pé òun ló ń fẹ́ náàsì woman yẹn ó máa ti ní kò gbúdọ̀ sọ̀rọ̀ á ní kò gbúdọ̀ sọ̀rọ̀ ó ti yé yín báyìí. But kò rí ṣàwùsí family ẹ̀ ṣọlá ní kó má bá àwọn family ẹ̀ sọ̀rọ̀ ní àjíkẹ́ dúpẹ́. Ṣé ok ẹ máa gbọ́ sà tí lẹ́ni tí ò kì í bá family ẹ̀ sọ̀rọ̀ tọkọ ẹ̀ sọ pé kò gbúdọ̀ bá yẹ ẹ̀ sọ̀rọ̀ mọ́ ẹ̀ tí rí tí ó dẹ̀ ní bẹ́ẹ̀ ni mo sọ fún yín tí ó dẹ̀ ní báyà àti kó dẹ̀ ní báwọn èèyàn sọ̀rọ̀ ó ń ṣẹlẹ̀ dáadáa ó ń ṣẹlẹ̀. ẹ ra sà. ẹ má jà parọ́ tó ń ra wa kò sí òbí tí a máa wọ ọmọ ẹ̀ tínú ẹ̀ máa dùn kò sí òbí yẹn tó bá fún yàn ní máa tó bá fún ọmọ ẹ̀ obìnrin àmì ọmọkùnrin kan ní obìnrin pé kó fẹ́ tó bá jẹ́ ìyá ìyàwó tó bá rí ọmọ ẹ̀ bá sọ̀rọ̀ fún ọ̀sẹ̀ kan hypertension náà fún ìyá yẹn. Bẹ́ẹ̀ni o. I pity the ìyá lady yẹn. I mean ìyá pastor yẹn too because I just don't want to talk to that extent. But inú mi dùn pé topic yẹn wá ní time. Reason ni pé ẹni tó ń ṣe nǹkan tí kò fún ìyá ìyàwó ẹ̀ ní access sí ọmọ is rubbish on my own part. Òótọ́ ni pé ká má lè sọ ò bá máa finance ẹ̀ kó jẹ́ pé ìwọ gangan lọ́lọ́run ẹ̀. God bless you sir. Kò sí bí wọ́n ṣe máa ní wọ́n wá ọmọ kó má lè ṣe pé kí ni kó má lè present ẹ̀ fún ìyá tó bí odidi ọmọ ó ṣó kí ni èèyàn mẹ́rin. Kí ni impression pé tí wọ́n á fi sọ pé kò ti fi ṣe wọ́n ṣògùn owó. Báwo làwọn èèyàn ṣe ní máa ká ẹrú mọ̀. wá láwọn èèyàn ń jẹnu wọn yà wọn ṣe ní jẹnu wọn yà nǹkan tí. okòrò àwọn èèyàn yẹn so the number of followers ó lọ alọ́ní. ẹ bẹ́ẹ̀ mú kọ́ máa dà my wife are living o kò sí kankan tó ṣe àwọn ọmọ mi wà alive. These are their pictures. ẹjọ tó rí àwọn tó wà ní ṣọ́ọ̀ṣì wọn náà torí wọn ò bá kú tí wọn bá ya fọ́fù gbé mu gbogbo wọn yẹn bó ṣe pọ̀ tó. ọmọ ti fà fún gbogbo àwọn yẹn. Yes now. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣá ẹ mọ problem wa ní Áfíríkà ẹ mọ problem wa láfíríkà a ti gbé àwọn pastors yẹn ga ju àwọn ẹbí wa lọ. ó ti dáa. kò yẹ yín mà. bẹ́ẹ̀ni sá. tí ó bá ń ṣẹlẹ̀ báyìí ká jọ lọ́hùn even gan ẹ̀jẹ̀ yẹ ká yọtọ̀ náà Ọlọ́run ju gbogbo ẹ̀dá lọ.
mo ká wo àwọn pásítọ̀ ṣe bẹ́ẹ̀ òun là máa rí nǹkan tó bá tí ìwọ ìyàwó lé ò lè ṣe fọ́kọ tí pásítọ̀ bá wá wàá ṣe jù bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ ni o àwàdà dìndẹ̀ lọ́ọ̀dún ni ọbẹ̀ ẹran tó dáa jùlọ bẹ́ẹ̀ àwọn wọn jẹ. ṣe get and ó dẹ̀ pẹ̀lú nǹkan tó jẹ́ pé àti àtẹwúrẹ́ àtàgùtàn ló ń ṣe pásítọ̀ báyìí. bẹ́ẹ̀ ni o. wọ́n ti mọ̀ pé ó ṣe iṣẹ́ tó yá wọ́n máa fún wọn ní àbọ̀ iṣẹ́ wọn. tight ibi tẹ́ ti mọ̀ pé problem wà ní wọ́n á ní kọ́sọ̀ tight. òye yín àwọn kan ní pé wọ́n sọ tight àwọn kan ní kọ́sọ̀ tight. ṣé problem wà ní pé mo ní mo fẹ́ sọ tight mi ò sọ ni. òye yín so choice dẹ̀ ní life yìí mà choice òun là ní life so lórí ọ̀rọ̀ kìíní yẹn mà òótọ́ bẹ̀ ni pé kókó bá wa wá ọmọbìnrin ìyàwó ẹ̀ síta náà a lè fi tọmọ jì ìyẹn àwọn ọmọ tó bí ẹ̀jẹ̀ ẹ̀ kìíní àtọ̀ ẹ̀ nìyẹn. kò sí nǹkan tẹ́nibọ̀dì máa sọ bí màá yẹn ṣe wà yẹn kò ní èsì fún ẹnibọ̀dì wọ́n máa sọ títí wọ́n máa gbẹnu dákẹ́ ni. so kwásìrò ní mọ́nísẹ̀sì tó lè challenge. yàtọ̀ sí yẹn gan. wọ́n jọ ọmọ bọ́tọ́ jọ fi ìtajì àṣírí ara wọn jọ wà ní. àwọn ẹbí ṣé obìnrin kò lẹ́bí ni. ẹbí tó ní náà nìyá ẹ̀ tó ń sọ̀rọ̀ yá arúgbó yẹn náà ni. irọ́ ni I tend to disagree with you. àwọn kò sí èèyàn gidi nínú fámìlì ẹ̀ tó lè dìde sí. a mọ̀ báyìí. reget kò sí èèyàn bá fámìlì ṣe pọ̀ tó ọmọ wọn máa ní. àbí. ibi tí agbára ẹ̀ bá dé lágbára èèyàn mi ti bẹ̀rẹ̀ ẹ wò mo forúkọ jẹ́jẹ́ tẹ̀ dárúkọ ẹ wo sọ títóbi rẹ̀. yes bẹ́ẹ̀ni ẹ wo sọ títóbi rẹ̀. bẹ́ẹ̀ni. kí ni ẹ rí gbogbo nǹkan tó gbẹ̀yìn ẹ̀. ṣé kò lẹ̀ wọ̀n. ṣé kò lọ ni. ẹjọ́ kò síbẹ̀ bẹ́ẹ̀ni ọmọ ọdún mẹ́rin ọmọ ọdún kan màlámọ yẹn àbọ̀ ọmọ ọdún méjìlá ọmọ tó máa sọ ní ṣẹ̀ṣẹ̀. kò bá tẹ̀ jẹ́ ọmọ oṣù kan. ó ń lọ́fẹ̀ẹ́ wọn gbára. kò dẹ̀ ń ṣẹ̀ bí ẹ̀. bẹ́ẹ̀ni. but nǹkan tó máa ṣẹlẹ̀ ní àyíká èèyàn. wọ́n believe pé òun ló ní ṣọ́ọ̀ṣì yẹn wọ́n fà á sínú ó lẹ̀ wọn ọmọ ọdún mẹ́rin ó gbó wọn náà jọ lọ sẹ́wọ̀n yẹn àti ṣọ́ọ̀ṣì àti olùkọ́ èwe àti gbogbo ó gbó wọn gbogbo wọn ni sókè la máa ń sọ èyí la máa ń sọ ẹ wá sọ fún mi pé gbogbo wọn sùn wọn kọrí síbi kan náà so possible ni my own conclusion is number one tí o bá ti fi ṣoògùn owó kó produce ọmọ yẹn jáde. This is a man of God. Ní ọgbọ́dọ̀ máa sọ̀rọ̀ man of God. ẹ ti gbọ́ ṣe ẹ gbọ́ bí problem ṣe ń wọlé sí ayé ẹ̀. àní ẹ bá má dá yẹn ló mọ̀ mú yín ṣeré mọ̀ ni. man of God kọ́dọ̀ bí máa ń jẹ́ yìí. ìyẹn mú yín ṣeré ni ẹ má dá lóhùn. ẹ wo winners I was a winners member but I'm still a winner member but the thing is nígbà tí bàbá fẹ́ ṣe tó ti rí pé òun ti wọ 70 ló gbọ́n ẹni tó mọ̀ pé ó lè jẹ́ bíi church sí ministry tó gbọ́n yọ. mọ sórí yẹn wọ́n mọ̀ tó mọ̀ nǹkan tí mò ń sọ. láti gbọ́ ẹni àyàn tẹ̀bí winner member ni mí. ó ti dá. ó wà lórí gbogbo ayé náà. ó ti dá. kéèsì ẹ dùn mí ó dùn mí wọnú ẹ̀jẹ̀ mi. kò ṣe dùn mí náà wọnú ẹ̀jẹ̀. ó dùn mí wọnú ẹ̀jẹ̀ mi. the thing is ẹni yìí ó ti sìn ẹ bẹ́ẹ̀ ni pé ó sìn ẹ tán ni. gbogbo ayé ẹ ni o gbogbo ayé ẹ ló ti dàgbà. Jésù. wọ́n wá wípé wọ́n ló gba máa ń. àwọn ọmọ ẹ ti wà fẹ́ẹ̀jì wọ́n dẹ̀ ti wà chicken ó dẹ̀ gbọ́n yọ like that. That's wickedness. That's out of wickedness. Man of God ọ̀rọ̀ man of God lẹ́sìn ọ̀dẹ̀. nínú Christianity náà la ti ń sọ gbogbo eléyìí báyìí eléyìí ti ń ṣẹlẹ̀ o. èèyàn ta wá lèèyàn Ọlọ́run mọ́ báyìí. kó lọ ọlọ́jà produce àwọn ìní tèmi. ta lèèyàn Ọlọ́run mọ́ mo ti sọ tẹ́lẹ̀ pé mi ì láìka ti sọ̀rọ̀ àwọn èèyàn Ọlọ́run. Ọlọ́run adájọ́ fún wọn. ó ṣe pé èyí tó à ń sọ fún un. mọ́mí Àbíkẹ́ tó wà lókè yìí ẹkún fẹ́ ká dáwó ní ọ̀dọ̀ wa yìí ká rán wọn lọ sí France kó bá wa lọ síbi àwọn àsáìlọ yìí. ìwọ ló lọ sójú wa ń bẹ kò sí wàhálà. ẹ má dá òun ọ̀rọ̀ gbó lẹ́nu ẹ̀ òun ló máa lọ sójú wa ń bẹ kò sí tó gbọ̀yàn. àwọn náà ló lè bá wa yanjú ẹ̀ ń bẹ.
Tẹnu nígbà tí kẹ́ndúkẹ́ tí mo ṣe wọ́n sì tọ́jú ṣe lórí láì. Ẹjọ́ kí ló ṣẹlẹ̀ ní France? Ní òwe ká lọ báyàwó alọ́ ká lọ mú yàwó alọ́ wa ń bẹ̀ ni. France. Ẹ máa wọ tíṣẹ̀tì Àbíkẹ́ndúpẹ́ wọ́n mọ̀ pé àwa gúrùpù báyìí àwa ti mọ̀ pé àwa help afẹ́ wá bá wọn ṣe ojúṣe títí wa. Káwọn àti rí ẹ má gbé síta ẹ kọ́ gbé fídíò yẹn fún àmàwà náà àwọn máa dùn fáàrí. Pọ́blẹ́mù Nàìjíríà sọ̀tún pé àfẹ́jẹ́ kí dáàdi wa gbọ́ nǹkan tó ọmọ ìránṣẹ́ Ọlọ́run ni touch not my anointing and do my prophet no harm. Gbogbo kìíní yẹn òun ni òfin la fi máa ń follow godly with them. Ìwọ tó òfin ministry sóòlẹ̀ source of kìíní òun ní òun kọ́ big church. Ẹ̀wọ̀ ẹ kúrò lórí ẹ̀jà rẹ̀. Ṣé ẹ rí ibi tá a bára wa dé òun la bá yẹn gbogbo àwa tá a bá mi ní ká má ṣe gbàgbọ́ o mi ní ká má tẹ̀lé àwọn èèyàn o ṣùgbọ́n ẹ jẹ́ ká mẹni tá a máa tẹ̀lé eléyìí fi hàn wá. pásítọ̀ kan tí mo ẹ̀dẹ̀ mọ̀ dáadáa ọ̀yá kìlọ̀ mi ó píríṣì nǹkan àtọ́jọ́ yẹn ni mo ti mọ̀ pé ilé ayé kò sẹ́ni tí mo bá wá kò dẹ̀ sẹ́ni tí mo máa bá lọ. ẹgbẹ́ kan tó sọ ni ó ní wọ́n sọ nínú verse yẹn bóyá Hebrews 12 verse 2 ó ní looking unto Jesus the author and finisher of our faith. òyìnbó ló fi sọ fún wa o ó ní who for the joy that was set before us ó ní oyin di cross ó ní wọn sọ pé looking unto pastor. ó ní wọn sọ pé. verse what. Hebrews chapter 12 verse 1. No. Fóòsù ti wà ní Bible nìyẹn. No, Hebrews chapter 12 verse 1. Ó wá ní wọn sọ pé kán wo pastor. Ó nítorí pastor distraction náà máa jẹ́ fún ẹ. Ó ní Ọlọ́run nìkan ní ká máa wò. Àti gbà yẹn. That is just the key. I'm telling you ma. Because tẹ́ bá wo nǹkan fúnra ẹ̀ tó preach. Distraction náà ló jẹ́ fọ́mọ ọjọ́. Wọ́n máa ṣe pẹ́rẹ́ báyìí nínú church. Pastor Chris. Wọ́n wá ti sọ pastor like nǹkan tí dáàdì sọ sí. Hebrew 12 verse 2. Verse 1 to 2. Verse 2, looking unto Jesus, the author and finisher of our faith. Verse 3 wá ní who for the joy that was set before us, he endured the cross. So, òun gangan ní ká máa wò. Pastor lọ pastor kìíní kan tó tí èmi Ọlọ́run tó wà nínú ẹ̀ lèmi ń sìn mi ò sin òun fúnra ẹ̀. I'm telling you because how will you not carry someone's wife and put it under your custody? Ó dẹ̀ lọ tọrọ ẹ̀ lọ́wọ́ àwọn people yìí. Lọ́dọ̀ àwọn èèyàn. I don't know. Òótọ́ ni pé ká má lè sọ òun. Òótọ́ ni ká má lè sọ òun. It's just something else. Ibi táwọn èèyàn bára wọn dé lénìí nìyẹn ṣé ẹ mọ̀ pé ẹlòmíì lórí pẹ́lòmíì join ṣọ́ọ̀ṣì ní bísínẹ́sì ẹ̀ bàjẹ́ sí torí pé òun ló máa bọ́ pásítọ̀ òun ló máa raṣọ sí pásítọ̀ lọ́rùn òun ló máa gbogbo bùkátà ayé àwọn pásítọ̀ òun ló máa gbọ́ léṣù sí lọ́rùn Ọlọ́run gan tó dá ẹ gan kò dẹ́ ń gbèsè ẹ jẹ́ kó rọpọlọ wa kó lọ pé Ọlọ́run tó dá èmi àti yín kò gbé bùkátà léyìn láyà I don't know. Bó ni pásítọ̀ kan ti ń bọ̀ tí olókùn lọ́rùn tó máa gbé bùkátà wò tá a fi bùkátà àbàgbèsè ayé ẹ̀ jẹ́ fún ẹ ẹlòmíì ò wúlò fọmọ kò wúlò fọkọ ẹlòmíì ọkọ ẹlòmíì ò gbádùn ẹlòmíì lé mọ́ all because of pé o fẹ́ lọ church all because of pé o ṣàfẹ́ ṣe ẹ fẹ́ ṣe ọmọ ìjọ rere tẹ́ ẹ fẹ́ ṣe ẹlòmíì ti bà ayé ọmọ jẹ́ ayé ọmọ ẹlòmíì ò ní túmọ̀ sí ṣọ́ọ̀ṣì náà ni ṣọ́ọ̀ṣì ẹlòmíì lọ tí ṣọ́ọ̀bù ẹ̀ fi jóná ṣọ́ọ̀ṣì náà ló lọ tílé ẹlòmíì fi dàrú ẹjọ́ ní sẹ́ńtírì tá a wà yìí nígbà wa la fẹ́ ṣe gbogbo eléyìí dáa la fẹ́ bà ayé ara wa jẹ́ all because of pé ẹ fẹ́ lọ ṣọ́ọ̀ṣì kí ló sọ fún yín pé ṣọ́ọ̀ṣì yẹn ló máa jẹ́ kẹ́ wọ ìjọba Ọlọ́run ṣọ́ọ̀ṣì tẹ́ ń lọ yẹn ẹjọ́ ṣé ta ló sọ fún wa pé ṣọ́ọ̀ṣì gangan ṣé ó jẹ́ bí láísẹ̀nsì sí ìjọba Ọlọ́run bó la ti gbọ́ ẹlòmíì you are just wasting your time gbogbo àwọn ṣọ́ọ̀ṣì tẹ́lẹ̀ ń lọ tẹ́ fẹ́ lọ kú sí ṣọ́ọ̀ṣì ẹ kàn ń tanra yín jẹ ni I'm telling you ṣọ́ọ̀ṣì tẹ́lómìn lọ ni ò jẹ́ kẹ́lómìn rí ìjọba Ọlọ́run wọ̀ ṣọ́ọ̀ṣì tẹ́lómìn lọ ló máa jẹ́ kọ́lọ́run bínú sí ẹlòmíì yá
ẹ̀jọ̀ ṣé ṣọ́ọ̀ṣì làwọn ilé ṣé ṣọ́ọ̀ṣì ni bàbá ilé kí ni bàbá yẹn ń píríṣì ẹ kàn sọ kí ló ń píríṣì fún wa ná ẹ̀jọ̀ ẹ pera yín ní onígbàgbọ́ ẹ dẹ̀ pera yín láwòkọ́ṣe nígbà tí wọ́n rí ìwà àti ṣe àwọn ọmọ ẹ̀yìn Kristi náà pé wọ́n ní Kristẹni ok àwọn èèyàn jáde àwọn aláìgbàgbọ́ jáde síta they are asking you just a question just common question tí yóò pònú àtàbùnú bíi tèmi báyìí tó pé tó máa béèrè lọ́wọ́ ẹ̀ tí mo gbọ́dọ̀ máa ń sà fún wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ where is your family where is your wife and the children you cannot just get just a simple question just a simple answer to it ìyàwó ẹ kò sí ìyàwó má pè ní ìyàwó mi mọ́ o mi ò fẹ́ mọ́ o ìyá ọmọ mi ni o mo mọ̀ nígbà yẹn o mi ò dẹ̀ fẹ́ mọ́ o nígbà tí kinní kan wà àfẹ́ra mọ́ o àti divorce o very simple answer tẹ́ máa dáhùn but torí pé àwọn kan ti sọ yín dọlọ́run kéékèèké àwọn kan ti sọ wọ́n ti rò pé yàn níyìn tó jẹ́ pé ẹ ti feel pé bẹ́ẹ̀ ṣe kó àwọn gbàtẹ́ pé àwọn crowd tẹ́ ẹ̀ rí nínú church yẹn crowd yẹn ó jẹ́ ká ẹ̀ believe pé gbogbo orí èèyàn ni ò pé torí pé ẹ ti mú àwọn yẹn sábẹ́ ẹ ti mórí wọn mábẹ́ ẹ ti believe pé ẹ ti kà wá kún ẹ ti fi wá ń compare ara wa which is not. ẹ dẹ̀ mọ one thing ni pé torí pé family obìnrin yìí torí pé ẹ rí pé kò lówó àbí wọn jẹ́ nǹkan kan kí wọ́n fẹ́ fi yín ṣe bóyá ẹ rò pé àwọn family yẹn lè ṣe ń bá fà tẹ́ ẹ̀ tí mọ̀ nítorí pé woman yẹn ti wà ní bondage yẹn for a long time ẹ ti rí pé kò sí kò tí family yẹn lè ṣe ó ti wà ní mess yẹn for over 15 years. ìyá ẹ má stress jù ó di kọ́nà dáríjì oògùn owó ní straight. God bless you sir God bless you. ẹ jẹ́ má stress ara wa jù ẹ jẹ́ má stress ara wa jù because àwọn lè parí.